torọ́kọ̀ rere lè mi Pasuma lórí àwọn aya mi tìyálé tìyàwó mi ò ìwà tí wọ́n ní ìyàtọ̀ ṣùgbọ́n ìwà ń pè mí. ọ̀gá ńlá káàbọ̀ ìjọba káàbọ̀ ìmọ̀lẹ̀ fújì ajiwasiwalabi Pasuma ọkọ tó níyàwó méjì tó kọ́lé kan ṣoṣo tó dẹ̀ fẹ́ fún ìyàwó kan nínú àwọn méjèèjì ẹgbọ́n tá a ní kó fún ọ. ìyáálé tó lówó bímọ ajé Sofia Yankaula. ìyáálé rere lèmi mo nífẹ̀ẹ́ ọkọ mi tòun tí mo ṣe fẹ́ yàwó lèmi tí mo dúró wọ́n mo ń ṣèrànlọ́wọ́ fún un torí pé mi gan láàyò ọkọ. ìyàwó kejì tó bímọ fún Pasuma rẹ ajé Rashida ta mọ̀ pé ibùjókòó ayọ̀. ìyàwó rere lèmi mo ń gbádùn ọkọ mi èmi ọlọ́wọ́ mo níwà tó dáa mi ò rọ̀kọ̀ fín ọkọ mi ń ṣe kẹ́mi o ó pọ́n mi lẹ́yìn torí pé mi gan láàyò ọkọ wa. Sofia ìyáálé ń tọrọ ọmọ lọ́wọ́ náà. Sofia ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé bí ọlọ́wọ́ bí ó bá bímọ kò ì pé bí ọlọ́kọ bí ó bá sọmọ kò ì pé. mo sì ní ìyàwó tọrọ lára pẹtẹ fún ọkọ ẹ Pasuma. ọlọ́run wá dọ̀kan mi lóhùn kò jọ ọlọ́lá. kí ẹlẹ́mi má lè jẹjọba lè wá lórí mọ́ tọkọ mi bá ti lè dán lọ́la máa yọ fọ́nà mọ́ fọ́sídé àti mú wálé ẹlẹ́mi lọ. Sofia ìyáálé fún ìyàwó létí ọ̀rọ̀ ẹ̀. tó bá tọwọ́ bọ́ mi lẹ́nu wo mo máa gé e jẹ. ohun tó ń ṣe kó ṣọ́ra ló ní kálukú ló ní ohun tó ń rò lọ́kàn tó fẹ́ kọ́ ló ń ṣe. tó bá fi mí lẹ́sàyè mi tó bá tọ́ mi tí n bá máa gbé dání kò ẹ́. ó ní dúró tí n bá máa gbé dání kò ẹ́ ó máa sáré. ọkọ ìyàwó ọ̀gá ńlá Pasuma àti gíga tó ń bẹ́lẹ̀ yóò parí o. àwa ló máa fún báyìí. ajá Mariam Kiki àbúrò Paso. ó yẹ ẹ̀dá sọ̀rọ̀ yìí ta ni kí ọkọ fún. Àkìkí abẹ́tàkẹ́ tètè ro ohun ẹ bá fẹ́ ṣe. ẹ̀gbọ́n abẹ́tàkẹ́ tètè ro ohun ẹ bá fẹ́ ṣe. torí bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ọkọ àti ìyàwó méjì ẹ̀gbọ́n mi ò lè sọ kẹyàwó kan ṣe. ẹ wo wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìyáálé ló ń ní gbọ́ ìyàwó ló ń ní gbà. ibi tí ọ̀rọ̀ yìí máa yọrí sí ò lè fararọ. ẹgbọ́n ta ni kò fún. suspense tó lágbára ni Paso ní gbogbo wa sí o. ọdún ti dàbí bí sídìí orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní ta ni kí n fún. ó ní gbòòrò títí lọ́wọ́ yìí. a ti gbé jáde. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ajiwasiwalabi Pasuma. ajá Sofia Yankaula. ajá Rashida mọ̀pẹ́ ibùjókòó ayọ̀. àti ajá Mariam Kiki ni. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe bẹ́ẹ̀ nínú eléyìí yàtọ̀. ó ti jáde. ọ̀rẹ́ tí ń dalẹ̀ o 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 ìyẹn ò ní dalẹ̀ ọ̀rẹ́ tí ó bá dalẹ̀ wàláì ìyẹn á dalẹ̀ méjì méjì lọ̀rẹ́ ń dùn méjì méjì lọ̀rẹ́ ń dùn méjì méjì lọ̀rẹ́ ń dùn ọ̀rẹ́ ò fà bọ̀ sí i. tututu lele yi o. Amira Suwarai. ajá Basira Yangana. ọ̀rẹ́ ajá Marufat Majankofo. àti kékeré ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀. lẹ́yìn kẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì. youth service corps. agùnbánirọ̀ ló kàn ó. agùnbánirọ̀ yìí máa da ká ṣiṣẹ́ sílùú ẹni àṣọdára ká parí ẹ̀kọ́ àbọ̀ ẹ̀kọ́ ń fi àgbẹ̀ ni. Yangana ó tún yá. agùnbánirọ̀ yìí máa da aṣọ wọn yẹ lọ́rùn mi bàtà wọn dà lẹ́sẹ̀ mi fìlà wọn yẹ lórí mi mò ń ṣiṣẹ́ ìsìnlú mi nàìjà ìlú bàbá mi ọpẹ́lọpẹ́ ìyá mi ọpẹ́lọpẹ́ bàbá mi tó sanwó iléèwé mi mo fi dá láṣeyọrí. gbẹ́kí kò gbẹ́kí kọ́pà ọkùnrin pàdé kọ́pà obìnrin wọ́n sojú síra wọn. ìjà náà wá bẹ́ sílẹ̀ láàrin kọ́pà Ṣíṣe àti kọ́pà Ridwan Dosunmu nítorí Mọ̀rúfà. Ṣíṣe sọ́ra rẹ̀ jọ̀wọ́ máa sọ mí lẹ́nu kílẹ̀ bí ní wí fún mi jọ̀wọ́ má gbọ́
wé mọ́ mi ṣé mo rán ẹni iṣẹ́ ni mo ní màá ń fa ẹ lóhùn mi ó ṣe jẹun tó wù mí ni wọ́n fẹ́ máa bá mi jẹ mú Basira yẹn ní tiẹ̀ ìyàn gánà yẹn dára. kàkúdàwọ̀ agùnbánirọ̀ wọ̀ ya àjà torí obìnrin ẹgbẹ́ ni ẹ lajà Amiru ṣiṣẹ́ olóríire àti Ridwan Dosunmu kí ló dé. kọ̀rọ̀ lẹ́nu ẹyẹ òpònú aláyí ní rònú kò lè tóòsì obìnrin mo tún lé fùrù kọ́kọ́ sí mi mo ti tóòsì ẹ̀ ó ti gbà o kò sí ohun tó lè ṣe sí mo bá fẹ́ kú okú o wọ́n Basira ẹ lọ wọ́n Basira ẹ lọ ó kọnu sí i. àtúbọ̀ kan sí i. nítorí ọ̀rọ̀ yìí nítorí mọ̀ọ́rùfá àjọ olúra wa ìwà àgùn máa níyè àjọ tímọ̀tímọ̀ ẹ̀ nínú ẹ̀ ti máa ń bí mi mi ò mọ ohun tó ń bí mi nínú. àfi kẹ́ tètè lajà yìí wọ́n ti ń jà gidi gbọ́. wá wò tó kọ́kọ́ rí lélẹ́yìí ajá Kudirati kí ọ̀nàbí. ohun tójú bá rí ó yẹ kẹ́nu ó lè sọ kọ́pá ṣíṣe kọ́pá rí di wọn wọ́n máa ń lura wọn. ẹ wo ó sì máa di wàhálà gidi agùnbánirọ̀ di agùnbánijá. yóò dá yìí fight to finish. ẹ̀rọ ojú cd àti vcd yìí kẹ́gbọ́ kẹ́wọ́ agùnbánirọ̀ la kọ́lé ẹ̀. ó ti jáde. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún cd àti vcd orí Islam tá a gbé akọ́lé ẹ̀ ní agùnbánirọ̀ eléyìí tó pọ̀ náírà yọ yàtọ̀ olóyin lánàá rẹ pẹ́tẹ́ tètè lọ́ra ti yé báyìí báyìí o. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùbẹ̀ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùbẹ̀ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. mo dúpẹ́ aláwòrán mi ọba tó ṣẹ̀dá ọba tó mọ̀ mí ó sì tún mọ̀ wá oníkálukú ó fi hàn mí pé òun fẹ́ràn mi ó ṣàánú mi ó yẹ kí fáyà ẹni ayé fẹ́ lólùfẹ́ mi títí ráyé a ó sì jọ àbí tọkọtaya. òní ni apá kejì rẹ̀ Gawusu Zaman Haji Ibrahim Labayi Kaso Tunde òní ni gbẹgẹdẹ máa gbiná òní ni bọ́n wọ̀rọ̀ máa sọ̀kalẹ̀ lẹ́nu ọkọ ìyàwó méjì tó ìbátan máa nẹ́bí àti Mariam àkíkí ni o ẹ̀wọ́ ẹ̀ má jẹ́ mbẹ́ òní ni lálẹ́ olùtakutuku máa wù lẹ́nu Labayi ká. àsọdá káfẹ́ ní ìdọ̀kan kálẹ̀ ránà lọ mo dúpẹ́ pé mo rọ́ lólùbẹ̀ ẹni bí ọkàn mi títí ráyé a ó sì jọ wà bí tọkọtaya. ẹ̀gbọ́n tíyàwó wí o. orí ọmí ẹ̀yin tí mo yọ láyò nínú ọ̀rẹ́ ọkọ ẹ̀yin nìkan náà ṣálẹ̀ ẹ̀ tún lè gbà mí nímọ̀ràn ṣọ́ ajá kẹrọ̀rọ̀ nílẹ̀ kẹ́tùmọ̀ lè sọ ẹ ti ṣẹ́ mi gan-an tí n bá lè sọ tinú mi àjẹ́ wípé ọ̀dàlẹ̀ náà ti di méjì ni. àtúgbọ́ tíyàwó kejì. orí ọmí ọmọ kẹ́hìndé ẹ̀yìn kan tó kù sálálẹ̀ ní bàjẹ́ kòkòrò tá ò bá lè sọ ẹ̀rẹ̀ ń rún tó bá ṣẹlẹ̀ kò ní jẹ́ nìkan ẹ jẹ́ kìlọ̀ fún kí Ibrahim kó lọ ṣọ́ra rẹ̀. wàhálà ń bọ́ dẹ́dẹ́ kòkò tó bá gómi ò ní gbẹ̀yìn gbà sọ́sọ́. àfàìmọ̀ kínú lẹ́mọ̀dì bá tún fi ìdìbà yé o. bàbá àfẹ́sọ́nà kẹta ni àríyọ̀ pírọdúsà. ó yarí kanlẹ̀ pátápátá ni olóhùn ọgbà. kí ló máa ṣẹlẹ̀ báyìí lónìí gangan. nínú fíìsìdì òní ní apá kejì. ó ti jáde báyìí. ipa wo ni Kẹ́hìndé Oríyọmí ọ̀rẹ́ ọkọ ìyàwó kó. ipa wo ni Mọ̀dínà Àbẹ̀ní ẹni rẹ̀ ọ̀rẹ́ àfẹ́sọ́nà kẹta. ìyẹn Kìfáyà ti sèǹ dẹ́ ni ayé ń fẹ́ kó. ṣé Làbáyé kàfẹ́ ìyàwó kẹta wọlé àbí òfẹ́ wọlé o. ẹ wo ọdún sídìí àti fíìsìdì òní ní apá kejì tún lágbára jù. ó ti jáde kàṣàgbà. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sídìí àti fíìsìdì orí Islam tá a pàkọ́lé ẹni òní ní apá kìíní àtàpá kejì méjèèjì ní kẹ́ẹ̀rà kẹ́gbọ́ kẹ́wò ẹ̀kọ́ rẹpẹtẹ pọ̀ nù ẹ̀ ó ti jáde ẹ̀ tètè lọ ra ti yín báyìí 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 yóò. àgbẹ̀lọ́hún títí torí kárìbì wáyé àṣẹ kárìbì wáyé kò dàbí kárìbì dé sí. omi jẹ́ ojú mi ni mo fi bẹ̀bẹ̀ yà Rọ́bì
pọ̀ bí apá kìíní lè ra tẹ́ gbọ́tẹ́ wò tẹ́ ló lé lẹ̀. ọdún CD àti VCD rẹ̀ pọ̀ bí apá kejì rẹ̀. by popular demand ó ti jáde kàṣàgbà. Sẹ́yìdá Aisha Tayọ̀pọ̀ ọmọ ń jẹ̀rora lórí bẹ́ẹ̀dì lọ́sibítù. ẹ wá wo àwọn òbí ẹ̀ alájàngbìlà. ìṣẹ̀lẹ̀gbẹ̀ wọn délé ìwòsàn. wọ́n tún ti bẹ̀rẹ̀ ìjà o. Haji Kabir Alayande èrè Salatu. wo àní tinubu bí mi sí ẹ tọwọ́ mi bá fi tó ẹ tí n bá gbà ẹ mú tọwọ́ mi bá fi tó ẹ àwọn tí ó rí ẹ rí gan wọ́n bá ẹ kẹ́dùn tí n bá mú ẹ yóò bá sí tọmọ tí mo rò ní o láti wo ẹ ní. ajá mìíràn tàbí náà tàjà òbí rẹ. ṣẹ́yà ọwọ́ ẹ ò máa bù ẹ́ kọlọ́rọ̀ ṣẹ́yà ọwọ́ ẹ ṣeun tó fẹ́ ṣe kárí ṣeun tó fẹ́ ṣe kárí ṣe bó fẹ́ nà mí ni alákọ̀ọ́rí ẹ fẹ́ nà mí ni ó yá ṣiṣẹ́ owó rẹ kí dókítà lè wá jáde. Dr. Sakiru de nakore de bá wọn lórí ìjà ó ní kọ́mọ wọn tó lè gbádùn ẹnìkan máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ báyìí o. tá a ṣe ti jáde láàrin wákàtí kan a ní láti fọmọ ìlẹ́jọ́ tó bá kọjá wákàtí kan ohun tá à ń wí kọ́ la máa wí o nínú ìyá àti bàbá ọmọ kálẹ̀ ni tó máa fẹ̀jẹ̀ sílẹ̀ o ẹ̀dá mi lóhùn ọjọ́ ń lọ. ẹ̀gbọ́n tí ọkọ wí. ẹ̀jẹ̀ bàbá ló lè bá tọ́ ọmọ mu dókítà o. ẹ má gbà tí dìgbòlugi tọmọ bá lọ dàgbà kọ́mọ má máa wùwà dìgbòlugi kí tàwọn dìgbòlugi. ẹ̀gbọ́n tẹnu ìyàwó náà. ẹ má fẹ̀jẹ̀ burúkú kan sára ọmọ tèmi o ẹ̀jẹ̀ mi lẹ́gbà òun ló máa bọ́mọ mi lára mu ẹ̀jẹ̀ màmá ló lè bá tọmọ mu dókítà o. ẹ má gbà tí pàpàlágì tọmọ bá lọ dàgbà kọ́mọ má máa hùwà pàpàlágì kí tàwọn pàpàlágì. ó parí o wọ́n tún ti bẹ̀rẹ̀. kí wọ́n kọ́ ṣe tí ìyàwó fi dá ẹ̀kọ́ gbígbóná ní ọkọ ẹ̀ lórí. èrè Salatu fárígà ó dìbò bá ń pa ó fẹ́ ju ìyàwó ẹ̀ sọ́dọ̀. àní ìwọ dúró dúró fún kíní nǹkan ẹ lọ́gbọ́n dúró fún kíní nǹkan ẹ lọ́gbọ́n ṣé mo ní gbọ́n ní ìwòrò kò gbọ́ tó ṣé mo ní gbọ́n ní ìwòrò kò gbọ́ tó má fọwọ́ ẹ̀kọ́ mo mi ní o ìwọ dúró má fọwọ́ ẹ̀kọ́ dúró mi o sẹ́ dúró dúró dé tani akọ́mọ ọlọ́gbọ́n dúró dé tani èmi akọ́mọ ọlọ́gbọ́n ó ń bí mi o ṣé mi ló ń bá wí ó ń bí mi mo ní o ṣé mi ló ń bá wí ó ń bí mi o ṣé mi ló ń bá wí Àbí. mo ní ṣé mi ló ń bá wí má fọwọ́ ẹ̀kọ́ mi o. ìwọ dúró. ẹ wo àfàìmọ̀ kí wọ́n máa para wọn. nínú apá kejì yìí ìrẹ́pọ̀ òbí pàtó. action party nílẹ̀ yóò lágbára jù. láti bẹ̀rẹ̀ dópin ó lé kókó kó bí ojú ẹja. ìrẹ́pọ̀ òbí part 1 and 2. wìtìwìtì ló ń ta lórí ìgbà o. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sídìí àti VCD orin Islam tẹ̀ tí retí ẹ̀. ìrẹ́pọ̀ òbí apá kejì. olójáde báyẹn tètè lọ́ra tí yín o. kí ni mo rà nígbà àwọn aláàrúkà ò tó ń sọ̀rọ̀ Sofia aláwa gbà mí káyé máa fẹnu para wo. Ajá Sofia Komoru nínú ìyá Gáúlà kí ló dé. àwọn wo ló ń ṣerú eléyìí kó dáa. ọdún sídìí àti VCD fìtílà lélẹ́yìí o. ó gbóná ju ọjà bí ìjìwọ̀lú. ó bínú tán. ìyá Gáúlà faraya kọrin. ó sọ ògúlù ju ọ̀rọ̀. nínú eléyìí tó gbé àkọlé ẹ̀ ní fìtílà. ó yẹ tún gbà. retí òjò àgbẹ̀ tó ń retí òjò kò ní gbádùn ra ọ̀dà ẹni tí ó ní fìtílà ló mọ̀ yìí ìmọ̀lẹ̀ o ìmọ̀tú ìmọ̀jọ́tọ̀ tá a mi oníjọ́ tó rọ̀hún tán fèrú ṣe yóò sì padà wá o yóò sì padà wá o yóò sì padà wá o tó rọ́lọ́hún mi tọ́lọ́hún mi tọ́lọ́hún mi onígbà o. ọdún sídìí àti VCD fìtílà lẹ́tìrà tẹ́ ẹ ti ń gbọ́. VCD ẹlẹ́lẹ́ by popular demand ó ti jáde. Ajá Sofia Gáúlà sọ́dẹ̀ndé ọ̀rọ̀. ó kọ́ dẹ́ndé orí nínú eléyìí. fìtílà ni ẹ tún gbà. ṣebí rọ tó bá dẹjọ́ nínú ń pa mọ́ ọyàn láyé ṣe bọ́lọ́hún ló ṣàmì sí ìbáṣepọ̀ ìfẹ́ mi ṣọlọ́hún ta ẹ̀ráyé náà bá bẹ̀rẹ̀ ìbàjẹ́ nígbà tán bẹ́ẹ̀ máa wí Sofia yẹn ò lọ́kọ oyún ẹ̀ tó sì tún ní kò rẹ́ nìkan gbà ní àwọn àṣẹ ìbàjẹ́ àwọn àṣẹ ìbàjẹ́ o àwọn àṣẹ ìbàjẹ́ ọlọ́run mi ìhòjọ́ ó ti gbọ́ kankan ẹ tún gbà. ẹ̀sìn mi ò ẹ̀sìn mi ẹ̀sìn mi ò ẹ̀sìn mi ìbàjẹ́ ò dá nǹkan.
àròkà ò dá nǹkan sọ̀wọ́ aláròkà ajẹnilẹ́yìn tá ò mọ̀ o àṣenìtàn. ìkọ́sùlẹ̀lẹ̀ yìí ò láwùdà. ẹ̀rí ẹni bínú mi súnmọ́ mi láyé Kúránì ló ń bá bínú. ẹ̀rí ẹni sì bínú sálù Kúránì Ọlọ́run ló ń bínú sí. ẹ wo ẹni sì bínú sálà ọ̀rọ̀ mi tiẹ̀ ti mú jẹ́gẹ́jẹ́gẹ́. àjùyà láyé bòdì kìyàmọ̀ àtúnjẹ̀wé ìyá. ìtìlá ni latest release Yankala ni ó gbóná jù àti gbé jáde. marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọjọ́ sí di orin fìtílà lẹ́ẹ̀tì rà tẹ́ẹ̀tì gbọ́. tí a lónìí ò kọjá bẹ́ẹ̀. tí sídìí ẹlẹ́lẹ́ yóò tẹ̀ kíyàtọ̀. ó ti jáde tètè lọ́ra ti yín o. ibi tó fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ ṣọ́wá kan. Alaba mi kò sálẹ̀ mọ́. ibi tó fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ ṣọ́wá kan. Alaba mi kò sálẹ̀ mọ́. ìgbéyàwó dùn ìgbéyàwó lárinrin ìgbéyàwó dùn ìgbéyàwó lárinrin onílọ́jọ́ ayọ̀ mi ọjọ́ ìdùnnú ayọ̀ abámi kalẹ̀. ẹ jẹ́ máa kí tọkọtaya kú oríire. tí wọ́n bá ti dé reception wọ́n máa gbẹ̀mú ìgbéyàwó. àníyàn producer ti sọ fún wọn tẹ́lẹ̀ wípé kí wọ́n rò ó rẹ̀. ọjọ́ ìgbéyàwó ti gbọ́ ẹ̀bùn ìgbéyàwó náà ìfàyà sí ẹni ayé ń fẹ́ ìyàwó tó yàgbọ́n sókè. ìfàyà tún sí ìyá àyà olóyèdè tún ti dé bọ́mọ bá kàwé ẹ̀ tó kọ́ṣẹ́ tó sì yege kàkà kó ṣe ránù kó tètè rélé ọkọ ilé ọkọ mà ló dà ṣe fífẹ́ nínú ìgbé obìnrin mo fàkókò yìí bẹ̀ ọ̀bọ̀ lọ́hùn kó ṣẹ̀dá wá gbogbo ẹni tó ra wọ́ ràṣẹ̀ kan lọ́wọ́ fún wọn lọ́kọ rẹ̀. ọkọ ìyàwó ajínigbàmọ́ nà ọlálẹ́ kan ti já sayọ̀ ẹ̀bùn ìgbéyàwó rẹ̀ ó yẹ gírámù ẹ̀. ẹ bá jí ijó ìgbéyàwó ẹ bá jí ijó ìgbéyàwó oríire ayọ̀ àtàrí. ẹ bá ń jí ijó ìgbéyàwó ijó ayọ̀ ayọ̀ àtàrí. ajé amújídá àti dàmí lọ́la wọ́n bí light of fig ọ̀rẹ́ ìyàwó ẹ̀rẹ́ yá. alájà mújìdá ọmọ Ìbàdàn lé olúyọlé èmi nínú mi dùn jù ó máa dúpẹ́ fọ́nà ọ̀hún ọ̀rẹ́ mi bá ṣoríire èmi ni mò ń ṣoríire ìfẹ̀yà tún síngà mo kí ẹ kú oríire lẹ́yìn gbéyàwó rẹ̀ àtúmọ̀ wá bá ẹ kọ́ mọ́. adúgbò wọn ti ṣègbéyàwó tán o wọn ti gbẹ̀bù rẹpẹtẹ kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀bùn ìgbéyàwó lẹ́yìn ìwádìí. ó lágbára eléyìí kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n àṣelóòótọ́ gbogbo rẹ̀ kọ́ lóore ọdún sídìí àti fíìsìdì ẹ̀bùn ìgbéyàwó ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò ọmọ kan ṣoṣo tí wọ́n bí lẹ́yìn ìgbéyàwó rẹ̀ ajá mi sùúrù adẹ́rọ̀ mú tèmi ní success. ìṣúra rẹ o alámọ̀jẹ́ mi sílé mo dúpẹ́ fọlọ́hún mo dúpẹ́ fòbí mi ọlọ́kàn tó wà tí wáyé wọn ò ní fojú sunkún mi má ṣe fòbí mi jẹ ẹni pé kan má jẹun ọmọ kò ní jèrè. ẹ wo ẹ má jẹ bẹ́ẹ̀ báwa ṣẹlẹ̀ nínú eléyìí tá a pe àkọlé ẹ̀ ní ẹ̀bùn ìgbéyàwó ẹ̀yin náà ẹ̀rọ akẹ́ fojú ló ń jẹ ayọ̀ àti gbéjáde báyìí marketed and distributed by Golden Pot Music Igwe the giant marketer shop 4 Golden Pot Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 orí Islam tá a pe àkọlé ẹ̀ ní ẹ̀bùn ìgbéyàwó wàláyé olóyin lánàá gbà ó ti jáde grab your copy now. ètò gbé sí ayé ọkọ pẹ̀lú aya ọkọ ọjọ́ àfẹnusọ òun sọ di ẹ̀fara yẹ. àwùjọ àlùkò wà mọ́lá ní sáà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kọ́kọ́ lórí aya rẹ́kọ̀dì tuntun tó jáde lẹ̀ ń gbọ́ yìí o àròjìnlẹ̀ iṣẹ́ ọpọlọ látẹnu ajá kìfáyà sí ń jẹ́ olóye ní ẹni ayé ń fẹ́ ètò ìgbéyàwó ló ń pe àkọlé ẹ̀ eléyìí tó fakọyọ yàtọ̀ tuntun ni ẹ tún gbà. ìrìnàjò mi lójú o ìfáyà ẹ̀jẹ̀ sí gbọ́ tọkọtaya bá wà lọ́nà àríwọ̀n adùn bí oyin ìṣẹ́jú òun ni wọ́n sì máa pera wọ́n lè má rọ̀rọ̀ kan sọ o I love you lórí wọn I miss you lórí wọn o I love you lórí wọn you are the sugar
lòun tó di ìjọ máa sọ ìwádìí bí lóhùn my bed lòun tó di ìjọ máa wí tọ́ba ti wá wọlé tán tọ́jọ́ ń gbé pọ̀ bí tọkọtaya oríṣiríṣi nǹkan àṣẹlẹ̀ wọ́n lè jà kán máa nọra wọn sórí tán fi ṣe ìwé yẹn òṣó ti kúrò lọ́rùn wọn ni àbí kí ni kọ́ pé yóò ìbáyà ẹ̀ tẹ́ sí gbọ́. Audio CD àti VCD ètò ìgbéyàwó omi balẹ̀ ó lápá òjò balẹ̀ tá ṣàràṣàrà Kìfáyà Singer olóyè ní ẹni ayé ń fẹ́ ó tún yá nínú latest record yìí tá a pè àkọlé ẹ̀yìn ètò ìgbéyàwó. ìbànújẹ́ ò ní gbẹ̀yìn fún yín o ìbànújẹ́ ò ní gbẹ̀yìn fún yín tọkọtaya ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ láyé. ìgbéyàwó èyí ẹ̀yin tọkọtaya ọlọ́run máa jẹ́ fọ́jú. wọ́n ń pé ayé ò ní mú yín tọkọtaya ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ láyé. ọjà tètè yẹbẹyẹbẹ kù lálàkùrù Audio CD àti VCD ètò ìgbéyàwó ni ajá Kìfáyà Singer ẹni ayé ń fẹ́ bó ṣe ń jáde lọ́wọ́ kan wìtìwìtì ló ń tà marketed and distributed by Golden Point Music the giant marketer shop for Golden Point Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570 ajá Kìfáyà Singer ẹni ayé ń fẹ́ títún tó gbẹjáde lẹ́lẹ́yìí o ajá balẹ̀ ètò ìgbéyàwó ni olóyè ládùn yọgbanyọgbanyọgbanyọgba ẹ tètè máa gíráàbù ẹ. kọlọkọlọ ayé ò ní dún fún wàjọ a ò ní ya wèrè kẹ́yìn ayé àmì ọlọ́run. òwe tí kò ń bọ̀ ẹ máa ṣàmì o kọlọkọlọ ayé ò ní dún fún wàjọ. kádìjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni kádìjú ṣe bí ẹni kú káwọn ẹni tó ń fẹ́ ni àṣẹ ni fẹ́ ni òwọ́pọ̀ ọlọ́run ló fẹ́ ni. nínú Suratu Nisa ọlọ́run sọ pé ọkọ ló lórí aya àrìjálù kọ wà mú ala Nisa ìwà lóde o títí ajé kọmọrù dé ní ọdún lámì ayé lóyún ṣe rí báyìí nínú Audio CD àti VCD tá a gbé àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. ẹ dákun ẹ gbà mí o. ẹ wá rí mo tí mo rí. mo ní mo fẹ́ jẹun. ẹ wá rí mo tí mo rí. iyẹ̀pẹ̀ pẹ̀lú òkúta. ẹ wá rí mo tí mo rí. ìyàwó dé sí inú àwo. ẹ wá rí mo tí mo rí. ìyàwó tó fẹ́ sílẹ̀ ajé Sofia Yanka ọ̀nà fojú ẹ̀rí mọ̀ bọ́ ọ̀dájú obìnrin bẹ́ẹ̀ sọ́kẹ́. ó ti rí nǹkan kan. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wà á gbà ó. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ṣebí yẹ̀pẹ̀ ló ṣì rí ó. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mo sì máa fún ẹ ní gbẹ̀jẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fún ẹ ní gbẹ̀ ewúrẹ́. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa tún fún ẹ ní tàgùntàn. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wàá mú mi kọ́ ọ̀tàdánwò. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fojú ẹ̀rí máa bò. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. máa fi mú ẹ lọ́rin. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹgbẹ́ tẹnu ayé lóyún ọkọ náà. oríṣiríṣi obìnrin ló ń bẹ láyé kàmẹ́líọ̀n ń bẹ ejò ń bẹ akéèké ń bẹ ẹ̀ríyàwó mi èyí tí mo fẹ́ akéèké ejò ni tó dágbére nílé bára màmá òun òyà tó ti gbẹ̀gbẹ́ lé àlè lọ sẹ́ni pé ọ̀dájú lóbìnrin àbíkọ́ lọ́hùn kó mi yọ. obìnrin ṣe dájú bí irú èyí ayé lóyún ṣe tán láti fẹ́ lómi lọ. ó gbàmọ̀ràn ọ̀rẹ́ fẹ́ ìyàwó kejì ajá Mariam Akiki eléyìí tó wá gbòòrò yàtọ̀ ẹgbà. ìkẹ́kọ̀ọ́ bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ o kéwé ṣọ́ra rẹ̀ láàrin ewé. ìkẹ́kọ̀ọ́ bá fẹ́ tẹ̀ láwùjọ ẹ̀fọ́ kéwé ṣọ́ra rẹ̀ láàrin ewé. àjọṣepọ̀ tó ń kà kún ṣojú oúnjẹ ni tó bá ka méjì ṣojú oṣù mẹ́fà lọ ohun tí kì í ṣe tèmi má fi rẹ́ mi lára ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọkọ̀ ẹ̀dá kò jẹ́ kiri mú mi mi ò lè torí pé mo lọ́kọ̀ kí má ṣe tèmi má já irun orí mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kò kú sẹ́nikẹ́ni tó lè lé mi nílé mo ti gbẹ́ ní wá kíkì mo ti gbẹ́ ní wá o mo ti gbẹ́ ní wá mọ́ríyá mo ti gbẹ́ ní wá mo ti débi tí mo máa gbé. a kì í fọwọ́ tó dùn ní pamọ́ sábì aṣọ ló mú ayé lóyún tó ń gba ìmọ̀ràn rẹ̀ àríyọ pòdúsà ọ̀rẹ́ ọkọ yá. kọ́ fún ẹni ṣòro ìgbẹ̀yìn ní oṣù olókùn àdáwọ̀ ìmọ̀ràn kan tó kù tí mo tún lè gbà ẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó fẹ́ràn dọ́kan o tó ráwọn méjèèjì sọ fún ẹni ṣòro wọn ò rí nǹkan tó lè ká wọn lọ́wọ́ kò ní gbìyànjú ọ̀rẹ́ kó fẹ́yàwó lé wọn kó fẹ́yàwó kẹta bá fẹ́yàwó lé wọn ara wọn á balẹ̀.
ọdún sídìí àti fíìsìdì ọ̀dájú obìnrin. àfàìmọ̀ kí ayé lóyún ọmọ fẹ́yàwó lórí ọgbọ̀n kó tó dúró. ẹgbọ́n kí ló ń ṣẹlẹ̀. ọlọ́mọdé aṣàgbàkọ ọ̀dájú obìnrin ẹ̀ sàmì ọ́. ìdí abájọ suspense ni ó lágbára. ẹ̀rọ ọdún sídìí àti fíìsìdì eléyìí tá a pè àkọlé ẹ̀ ní ọ̀dájú obìnrin. ó kó lálálá jù. a ti gbé jáde báyìí. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. audio cd àti vcd orin Islam. tá a pè àkọlé ní ọ̀dájú obìnrin. ẹ tètè lọ ra tí yóò ti jáde báyìí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò pọ̀ gan èmi máa yìn ẹ́ o Allah. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò pọ̀ gan èmi máa yìn ẹ́ o Allah. obìnrin àmì náà túrẹ́ o màmá wa lù màmá rájí àtúní àyà àmọ́dá àmọ́ pé àyà alájà o àmọ́ pé àyà alájà o màmá mi olóríire kò ní fojú sunkún ọmọ lọ́la aláwù kò ní fojú sunkún ọmọ lọ́la òṣùlù wájà wọn mọ̀ pé ìyá mi lọ́la mú ọmọ oníkú fún àìsẹ̀yìn oníkú fún àìsẹ̀yìn ẹ̀ bá mi ṣàmì o. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò pọ̀ gan èmi máa yìn ẹ́ o Allah. mo dúpẹ́ fọláhùn mi ò ọba aláwù tó fi mí dára tó wù mí ò ṣe sàtìyà tó tún fi mí ṣàrídùnnú fáwọn tó bí mi ẹyọ olólùfẹ́ mi ní tilé tókó tẹmọ́wó ra kẹsẹ̀ tí ó àwọ̀ orí wa iná nìtàn ọ̀wọ́ yìí lọ́la nù ọmọ àbùdí ní tó lókun lọ́la aláwù àbùdí ní tó lọ́sàsẹ́ o àbùdí ní tó lọ́sàsẹ́ kẹrẹ́ mú bọ̀ kẹ má gbé sájò lọ́la ọlọ́run. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò pọ̀ gan èmi máa yìn ẹ́ o Allah. Alhaji Kasimu ọkọ̀ afusa láṣẹ Saf Petroleum babola Adélé Ọládélé mi Kasimu Sakiratu Kasimu Aminatu Kasimu àwọn ọmọ Alhaji Kasimu Lọ́gbàní Ṣánkú Yusufu Alhaji. T-Rain on the mix. òde ayé yìí máa le ènìyàn máa ṣòro o èmi ò rò pé nìkan ṣe fọkàn tán mọ́ o aṣọ rẹ̀ ìmùlẹ̀ kakó sọ́kàn tún lè dání. ayé yìí máa le ènìyàn máa ṣòro o èmi ò rò pé nìkan ṣe fọkàn tán mọ́ o aṣọ rẹ̀ ìmùlẹ̀ kakó sọ́kàn tún lè dání. àmínà ọlọ́run ló mọ̀ wọ́n o ọlọ́run ló mọ̀ wọ́n o tó rẹ́ran kó ń bẹ láwùjọ àwa èèyàn o gbogbo èèyàn pátá tí ò bá ti ní tìjó wọn yàtọ̀ sẹ́ranko o lásán jọmọ mi ká ní wọ́n ro tèmi fún o jọ̀wọ́ ọlọ́run mi rí pọ́kọ mi ló lóyún inú ọ̀rẹ́ mi inú màmá di okòdà ó jíjọ ọ̀run lọ ìbáṣepẹ́nu ṣeéṣe kedere làbá màmá rí gbangba làbá màmá mọ́ o ẹni tó yẹ ká súnmọ́ àtẹni tó yá jìnnà sí o ẹlẹ́yin tó ẹ̀jẹ̀ mọ́ríyá kò yẹ kó jẹ́wọ́ pé wọ́n ọ̀rẹ́ mi ló máa tún mọ́ mi ṣe mí o. ayé yìí máa le ènìyàn máa ṣòro ènìyàn ṣòro bá ẹnìkan ṣe fọkàn tán mọ́ aṣọ rẹ̀ ìmúlẹ̀ àkóso kan tún lè dání. ṣùgbọ́n mo ti fòyí o ṣùgbọ́n mo ti fòyí o làkèrè fi ń dálápá ìkòkò máa nígbòmí kó tún gbẹ̀yìn pa ṣọṣọ. ìkòkò máa nígbòmí o kó tún gbẹ̀yìn pa ṣọṣọ mọ́rí àfọ̀kò nìṣó bàbá ẹ̀nà tán bí owó èyí ló máa fi ṣòpin èyí ló máa fi ṣòpin má fi yẹ pé irú ẹ̀kọ́ ni wọ́n máa ń wí
ayé yìí máa le ènìyàn máa ṣòro èyí ò rò pé nìkan ṣe fọkàn tọmọ aṣọ rẹ̀ ìmùlẹ̀ tako sọ́kọ̀ sùn lè dá yín. Asalamu alaikum kìfàyà ọ̀rẹ́ mi. Wàlékún sálámù àmínà ọ̀rẹ́ mi. Ṣe lálàáfíà ló jí sọmọ rẹ̀ ò ṣe kàn. Adúpẹ́ fọlọ́hún ọ̀rẹ́ kókó lára lè bí ọ̀tá. Kàfáyà ọ̀rẹ́ mi máa wò mí níran. Ọkọ mi ò súnlé mọ́ láti bí oṣù kan. Oyún sì ń bẹ nínú ọ̀rẹ́ mi tó máa tóbi. Mọ́ríàmọ́ máa ti fẹ́ gbà mí lọ́kọ. Kàfáyà ọ̀rẹ́ mi máa wò mí níran. Ọkọ mi ò súnlé mọ́ láti bí oṣù kan. Oyún sì ń bẹ nínú ọ̀rẹ́ mi tó máa tóbi. Mọ́ríàmọ́ máa ti fẹ́ gbà mí lọ́kọ. Òwe là ń pààrọ̀ yìí àjọkẹ́ ó ti ń láró. Alábọ́rùn tí ń dẹ̀wù kí ni wàá rò pa máa ṣe. Ọkọ tí mo fẹ́ràn tí mo kò lè ayé mi lé lọ́wọ́. Pẹ̀lú ọ̀rẹ́ tí mo fi tinútinú mi tán pátá. Kàfáyà ìwọ náà wò ó ṣóyẹ kó lè jẹ mọ́ríà. Ló máa jẹ́ kàńdá nínú ìrẹsì tí mo gbélé náà. Ṣùgbọ́n mi ò nílé gbà ohun tó bá gbà lá máa fún. Kọ̀rọ̀ láfọ̀ tí tó bá fẹ́ kọ́ lòdì mọ́ríà bí mo ṣe jẹ̀rí ẹ̀ tó. Bí mo ṣe jẹ̀rí ẹ̀ tó ṣó ayọ̀ kó jọ ń ṣá. Kàfáyà ọ̀rẹ́ mi máa wò mí níran. Ọkọ mi ò súnlé mọ́ láti bí oṣù kan. Oyún sì ń bẹ nínú ọ̀rẹ́ mi tó máa tóbi. Mọ́ríyámọ́ máa ti fẹ́ gbà mí lọ́kọ. Láyé táwa yìí ó dé. Láyé táwa yìí ó ṣì ń jẹ́rìí èèyàn. Èèyàn ṣòro jẹ́rìí àmì náà ọ̀rẹ́ mi. Ṣó ti gbàgbé ní school days wa. Rúmẹ̀tì wa tó ń jẹ́ mọ̀súnmọ́lá. Òun ló jẹ́ tútù, ó máa wẹ̀ pẹ̀lú ẹ̀ o. Àṣekẹ́fẹ́ tútù lójú inú ẹ̀ ó gbóná. Torí wọ́n padà mú kó lórí ọ̀sìn. Ẹni agbójú okùn lélẹ̀ máa jẹ́ ní àgbà. Àmì náà kúrò nídìí ìjọ erémọdé ló jẹ́. Kódà bó ṣe wáyé, kódà bó ṣe wáyé o. Kódà bó ṣe wáyé o, mi ò lè tẹ̀rí ẹ̀ jẹ́. Ó máa dá ká ní ìfura. Ìfura lókun àgbà o. Pásá òfura, pásá jáná. Ajá òfura, ajá jì o. Bọ́nílé òfura, olè ní oko. Àìnífura, òbí tó bá ẹ dé. Mo wí onímọ̀ látẹnu mọ́. Ṣùgbọ́n kò jọ mí lójú kò séèyàn mọ́ o. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú o. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Èèyàn rẹ̀ láyé wọn ti lọ́ọ̀lẹ̀ ti pẹ́ o. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Trust nobody, I mean not trust yourself. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Má ṣe jẹ́rìí èèyàn àmì náà mọ́nú ara ẹ o. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Má fóúnjẹ sílẹ̀ kọ̀rẹ́ o, òde kò tún jẹ́ mọ́. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Má fọ̀rọ̀ lọ rẹ̀ bánú sọ má bẹ́ẹ̀ nìyàn sọ. Kárẹ́ ní bárìn ló mọ̀ kún aráyé burú. Àmì náà ṣó ń gbọ́rọ̀ mi, àtọ̀rẹ́ wa Mọ́ríyá, àtọkọ tó lóòfẹ́, ọ̀dàlẹ̀ làwọn méjèèjì o. Ẹni tó bá sì dalẹ̀, dandan ni ó máa balẹ̀ lọ. Tó bá ṣe wípé mi o. Àmì náà tó bá ṣe wípé mi ni, oyún tó sọ pé òun ní, ọ̀run ló yẹ kó ti bí. Bó ṣe máa jẹ́ nìyẹn o, bó ṣe máa jẹ́ nìyẹn o. Gbogbo ẹ̀ mi lọ́wọ́. Ṣòwárọ́kọ tó fẹ́ tí ò fẹ́ dénú. A máa dá sẹ́ríà fún àríyá pé ní bàbá. Àríyá pé ní bàbá o. A ó fojú ẹ̀rí màbo. A ó gé lápá ọ̀tún kan. Àtẹ̀sẹ̀ òsì kan. Wọ́n fọ́ lójú ẹgbẹ́ kan. Wọ́n á falẹ̀ tí ó sì lọ o. Nígbà tó dùn ún wò ó ló sọ pé òun fine boy. Kó máa ṣe fine boy ẹ̀ kárí o. Ọ̀pá làǹbà. Àkúfọ́ ìgbò náà máa fi fárùn àgbọ̀n fún. Wọ́n á fi fárùn àgbọ̀n fún. Kílódé Kàfáyà kò lè tó yẹn o. Mo sì nífẹ̀ẹ́ ọkọ mi, mo sì fẹ́ràn
fojú re wo ni ẹni tó fẹ́ ní lọ́kọ kò lè fojú re wo ni ẹni tó bá ti yàrá lọ́lọ́pàá ń gbé lákọ̀ọ́kọ́ ẹni tó bá ti yàrá lọ́lọ́pàá ń gbé lákọ̀ọ́kọ́ kakọ bẹ́lẹ̀ yọ̀rọ̀ wí ká tó fàbọ̀ fẹ́ di yẹ. wò ó jẹ́ ká lọ sílé àkìkí. kí la fẹ́ lọ ṣe nílé àkìkí. a ní kó jẹ́ ká lọ sílé àkìkí sẹ́. kí la fẹ́ lọ ṣe nílé àkìkí. àti wípé mi ò mọlé tuntun tó kó lọ o. torí kó ti kúrò níbi tó ń gbé tẹ́lẹ̀ o. mo ti wádìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé mo mọ bí tó kó lọ tọkọ ẹ̀ ta lè fún sí ká lọ bèrè lọ́wọ́ ẹ̀ o. òun torí lọ́bẹ̀ kó tó wá rọwọ́ má fọkọ mi dáná ọjọ́ kan lèèyàn máa ń kọ́ o. jẹ́ ká lọ sílé àkìkí. jẹ́ ká lọ sílé àkìkí. aláàjì mo ti retí yín láti òwúrọ̀ ẹ wá gba kọ́kọ́rọ́. ó ṣe àdùkẹ́ òrékè lẹ́wà ẹlẹ́yin ju ẹgbẹ́. torí mo fẹ́ lọ sátìláńtà ẹ̀yin mo dúró fún. màdìá má ṣe bínú pọ́pá mi ìdí ẹ̀ kí n tó débi. mo dẹ̀ mọ̀ pé mọ́tò yìí lẹ máa ń lò tẹ́ bá ti fẹ́ travel. ó kú àkíyèsí aládùúkẹ́ òdodo ló kúkú rí. àwọn wí bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀ aṣọ títọ́ ni wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o. wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o. wà fèyí kọ́gbọ́n wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o. wà fèyí kọ́gbọ́n o. wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o. wà fèyí kọ́gbọ́n. olè ọ̀lẹ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ obìnrin onípàǹgbé adójútì ni màníyàn òjòjú tóbìnrin ṣé torí oyún ẹyẹ tó ní ló fi rò pó gbọ́n ṣóun tó fi tọkọ mi rèé kò fẹ́ dalé mi rú òròpó ti rí bí dé sí tutọ́ ẹ̀ dànù o gbọkọgbọkọ irọ́ ló pa olè rọ́kọ mi gbà o gbọkọgbọkọ irọ́ ló pa olè rí tèmi gbà o wọ́n fún mi mọ́kọ mi ò gbọ́ bó ṣe yí tán wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o wà fèyí kọ́gbọ́n wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o wà fèyí kọ́gbọ́n o. wà lónìí ṣe irú ẹ̀ mọ́ o. wà fèyí kọ́gbọ́n. èwo ni ránù èwo láriwo o tẹ wá ń pa níbí tẹ ń gbó bí ajá dìgbò lùgì ìyẹn kò ṣì dànù kí ló dé tẹ tún wá mi débi mo sá fún yín tó. láíláí ó sá fún ta ni èṣù lòun fẹ́ bẹ̀ gbélé pọ̀ ó ní rárá ó wá sọ fèṣù wípé kò sáyè ó yẹra kò ṣe kóńgó ìmúrẹ̀ wò amúlẹ̀sí. èṣù lòun fẹ́ bá ẹ gbélé pọ̀ ó ní rárá ó wá sọ fèṣù pé kò sáyè ó yẹra kò ṣe kóńgó ìmú ẹ̀ wò amúlẹ̀sí. ẹyẹlé ẹyẹlé ló ṣì ń bá ẹ tàn ó lọ́wọ́lọ́wọ́ bá tiẹ̀ bá débẹ̀ á bá ẹ tàn ó yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àṣírí tó ní wọ́gò ló máa tú pátá ó gbọ́kọ̀ rẹ inú ẹ̀dù o olóòsà tó kódà kó sáwọnú ihò ó ti tẹ́ pátá bí dàda ò bá lè jà ó lábúrò tó kojú. èṣù lòun fẹ́ bá ẹ gbélé pọ̀ ó ní rárá ó wá sọ fẹ́ṣù pé kò sáyè ó yẹra bó ṣe gbòǹgbò ìmú ẹ̀ wò ó máa múlẹ̀ sí i. ewu mi ìráyò ìṣìjọ ẹ pàṣẹ fún jálẹkùn ṣíkúrò ń bí àwọn ọdẹ. àjọkẹ́ akíkí mà ti tilẹ̀kùn mọ́ wa. ó ti tilẹ̀kùn. ilé ìjó tilẹ̀kùn mọ́ wa. ó máa tilẹ̀kùn. ṣẹ̀rí ààrẹ ń bẹ lọ́wọ́ mi. jẹ́ kó tilẹ̀kùn. jẹ́ ká lọ lé Aminatu o. jẹ́ kó tilẹ̀kùn. jẹ́ kàngàrà mi kí n sì máa kó lọ o jẹ́ kàngàrà mi kí n sì máa kó lọ bílẹ̀
méjì pọ̀ aláìní tẹ́ lọ́rùn kí ló tún kù ní àyín tí mo fẹ́ wá mú o. lẹ́yìn kángárà mi kì í sì máa kó lọ lẹ́yìn kángárà mi kì í sì máa kó lọ ilé ọkọ̀ ò bá gbà mí máa yà fẹ́ sílẹ̀ lẹ́yìn kángárà mi kì í sì máa kó lọ. ohun tó bá mú ẹ kángárà rẹ má jẹ́ rí ẹ mọ́ ń bí láéláé ní sàkáání mi tó bá lè kángárà rẹ má délé mi mọ́ òjò wàrà rẹ òjò wàrà rẹ òjò wàrà rẹ aláìní sùúrù tó bá fi kángárà ẹ wò tó bá fi kángárà rẹ má délé mi mọ́. tó bá lè kángárà rẹ má jẹ́ rí ẹ mọ́ o tó bá lè kángárà rẹ má jẹ́ rí ẹ mọ́ o òjò wàrà rẹ aláìní sùúrù tó bá fi kẹrù rẹ má jẹ́ rí ẹ mọ́ o. ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí mi wájú ó ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí bí wájú ó ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. àmínà kí ni tó rí o tó lò lọ́kọ́ mọ́ òde kì í ṣọ̀rọ̀ mi o tèmi kọ́ rárá o ilé bàbá ẹ ní mo wà yìí àmínà má jẹ́ ń gbọ́ o ọ̀rọ̀ kọ́rọ̀ má fi lọ̀ mí àmínà má jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ má fi lọ̀ mí torílé ọkọ ọmọ lọmọ máa ń gbé padà sẹ kò sáyé ilé mo sú o yá kángárà ẹ tún padà ó lè tó bẹ́gbì sínú ilé ògbì ẹ̀ tún kẹ́kọ̀ọ́ níta. ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí ìyá mi mo dé o èmi ò lọ́kọ́ mọ́ ẹ gbà mí bí wájú ó ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí o. mọ́mí mi ẹ má ṣe dá sísá mi lóhùn torí pé a ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ o wọn ò máa gbọ́ tinú mi má ṣe èsì ẹ̀rẹ́ o ṣe kò wá tán òde tí lọ́mọ padà wá sílé. mọ́mí mi ẹ má ṣe dá sísá mi lóhùn torí pé a ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ o wọn ò máa gbọ́ tinú mi má ṣe èsì ẹ̀rẹ́ o ṣe kò wá tán òde tí lọ́mọ padà wá sílé. mọ́mí mi ẹ má ṣe mí kanlẹ̀ rárá sísá mi wọn ò lè dúró nínú ilé ń bí àjẹbẹ́ wá gbé fóun máa gbé dáàdì wa nílùú òyìnbó fọmọ wọn ti fẹ́ dálé mo súnkẹ́ yá padà sílé ọkọ yín nítorí wípé ilé ọkọ lobìnrin ń gbé ẹ má sọ mọ́ mi lẹ́nu èmi gan tí mo jábùrò yín àjíkẹ́ adé ilé ọkọ mi ṣáàmù wá ilé ọkọ mi ṣáàmù wá ẹ̀kọ́ nílé ọkọ ta ló lè sọ pé òun ò rí rárá nínú ilé ọkọ èmi gan rí iṣẹ́ mo délé rí kí n sọ fún yín rí mo rí gan sísá mi mo ṣe sùúrù ni. mọ́mí mi ẹ má ṣe dá sísá mi lóhùn torí pé a ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ o wọn ò máa gbọ́ tinú mi má ṣe èsì ẹ̀rẹ́ o ṣe kò wá tán òde tí lọ́mọ padà wá sílé. ẹ dúró náà àǹtí mi ṣẹ̀tì ẹ̀gbọ́n rí nínú ẹbí wa pọ́n dálé mo sún tẹ́bí kẹ́rù wá. kò ṣẹlẹ̀ rí sáwọn aṣíwájú kò nítorí wa bẹ̀rẹ̀ àǹtí mi dẹ́mi ládé kẹyà gbáṣẹ́tì ṣe mọ̀ pé dádì ò gbọ́dọ̀ gbọ́. ẹ má jẹ́ ń gbọ́ pẹ́fẹ́ tí wo ìdálé mo ṣú. mọ́mí mi ẹ má ṣe dá sísá mi lóhùn torí pé a ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ o wọn ò máa gbọ́ tinú mi má ṣe èsì ẹ̀rẹ́ o ṣe kò wá tán òde tí lọ́mọ padà wá sílé. àmínà yára padà o kò sáyè rẹ níbí mọ́ o mo ti fi yàrá ẹ rẹ́ǹtì fáwọn ayálégbé. àmínà yára padà o kò sáyè rẹ níbí mọ́ o mo ti fi yàrá ẹ rẹ́ǹtì fáwọn ayálégbé. àsàlámù alẹ́kùn kókókó. by this time wàlẹ́kùn sálámù tani gan. èmi yá mi náà tún wáyáre. ìyẹn lọ́dẹ̀dẹ̀ tani. lọ́dẹ̀dẹ̀ rẹ̀ ààrẹ mú ó yá sílẹ̀kùn kí n wọlé. ń ṣí. àánú rẹ̀ ló ń ṣe mí o ló jẹ́ kí n yára kó padà wá. àrẹ̀mú àánú rẹ̀ ló ń ṣe mí o ló jẹ́ kí n yára kó padà wá. torí mo mọ̀ wípé ò lè fi mí sílẹ̀
fi mí sílẹ̀ o. àánú rẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí n yára kó padà wá. àánú rẹ̀ ló ṣe mí o ló jẹ́ kí n yára kó padà wá. torí mo mọ̀ wípé ó lè fi mí sílẹ̀ o. ẹ ò gbá kí ẹyẹ ìyàwó n ò lè fi ọ́ sílẹ̀ bíi báwo ni ṣé wàá wá jẹ́ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ mú o ló ń jẹ àdìdùn àmì náà má ṣe jẹun gbọ́ mo tún ti kó padà wá àmì náà má ṣe jẹun gbọ́ mo tún ti kó padà wá kàńkàrẹ́ padà síbi tó ti ń bọ̀ tó ti ń bọ̀ o. má ṣe jẹun gbọ́ mo tún ti kó padà wá àmì náà má ṣe jẹun gbọ́ mo tún ti kó padà wá kàńkàrẹ́ padà síbi tó ti ń bọ̀. ṣílẹ̀kùn náà ṣílẹ̀kùn. ta ló ń bá mo rò pé ó gbádùn. aṣáàlá ni mò ń lá àwùsùbí láì mí náà ṣàìtọ́ ni rọ̀jì ọlọ́run jà mí yéṣù ọlọ́run wá kọ́ mi mọ̀ ọ́ ṣe o. aláwùmọ̀ ya rọ́bà náà àmì stéèjì búdú àná àmì ẹni tọkọ ẹ ti já sọlọ́kàn àmì àtẹni tó ń wọ́kọ̀ sí pàtì gbogbo má jẹ́ kó náwó gan tèmi àmì aláwùmọ̀ ya rọ́bà náà àmì stéèjì búdú àná àmì ẹni tọkọ ẹ ti sá ń lé fún àtẹni tó lọ́kọ tí ó ní ìtẹ́lọ́rùn má jẹ́ kí wọ́n náwó gan tèmi àmì aláwùmọ̀ ya rọ́bà náà àmì stéèjì búdú àná àmì ẹni sọ́kọ ẹ̀ ò ṣe déédé mọ́ àmì tíyàwó yẹn wá ń wá pàṣípààrọ̀ o má jẹ́ kí wọ́n náwó gan tèmi àmì. bọ́ sí kọ̀rọ̀ tẹ́ ẹ wọ̀ yìí la fẹ́ máa wò yín fún. ta ló múra fún ẹ náà tó dàbí ajá òyìnbó. ara ń ta ẹni ọ̀ọ́bì ni ò bá tiẹ̀ wá. bọ́kọ̀bọ́kọ̀ ṣé mi ló ń bú mo sì máa tún ẹ mú. ó jẹ́ sanwó ọjà tó ra wọn kì í jalè níbí. èmi ló lè ṣé mi ló lè ó dáa máa tún ẹ mú. ọ̀rọ̀ náà dùn bẹ́ẹ̀ àtọ̀lé. ó wá yẹ kí n lọ yọjú sọmọbìnrin yìí o láti bí oṣù mẹ́fà tí mo ti jáde nílé mo ti máa kan rí mi mọ́nú gan-an máa ń lògbójú fún mi jàre. ọkọ̀ òsì ní ilé mọ́ àyà ń ṣe bí ọba wọn ò lè gbálẹ̀ mọ́ tó ní mọ́ yàrá rìn bí ẹbọ gbogbo ilé dàbí àkìtàn tálẹ̀ fọ̀gùn jọ́gbọ́n. ọkọ̀ òsì ní ilé mọ́ àyà ń ṣe bí ọba wọn ò lè gbálẹ̀ mọ́ tó ní mọ́ yàrá rìn bí ẹbọ gbogbo ilé dàbí àkìtàn tálẹ̀ fọ̀gùn jọ́gbọ́n. ṣé nígbà tí n sí nílé mọ́ nílé kílé ẹran ìwọ náà wo jàǹkáríwọ̀ lápá igun níbí àgáfọ́ mi lọ́hùn tí mo rà dóhun tó fi ń sùn òkú ọmọ ìyá àràgọ̀ láyà tá a fẹ́ sílé àbò tiẹ̀ ti rò wípé bóyá ni màá wálé mọ́ bẹ́ẹ̀ nìkan bá rò bí romi tiẹ̀ ló máa jẹ́ láyé. ọkọ̀ òsì ní ilé mọ́ àyà ṣe bí ọba wọn ò lè gbálẹ̀ mọ́ tó ní mọ́ yàrá rìn bí ẹbọ gbogbo ilé dàbí àgùntàn tálẹ̀ fọ́ọ̀mù jọ̀ngàn. ṣé bó ṣàmọ̀ wípé tẹ̀lẹ̀ òde mo láàfin jòjòjò ló ṣọ́gun sára òkun yẹn ò fi lé kókó kí ni fàárí aya tó tọ́jú tọ́nu lásán àìsí rẹ̀pọ̀ tó dán pẹ̀lú ọkọ ẹ̀ nílé tí mo bá wọṣọ tí mo ró dẹ́dẹ́ tí mo kàn dúdú alárẹ̀mú olólùfẹ́ mi torí rẹ̀ ni nígbà tí mo sì rí ẹ mọ́ kí wá ní fàárí o ògè tí mo bá ṣe sàràtà ni mo fi dá lọ́rùn àrẹ̀mú rántí ìfẹ́ ìbẹ̀rẹ̀ wa kò sì tún rántí àdéhùn kọ̀ọ̀kan tó ṣe kò sì tún rántí orin tó máa ń kọ fún mi nígbà kan òpó déré ti dáyà Àrẹ̀mú o Àrẹ̀mú ti dọ̀kọ̀ òdèrè o ọba tó so àpapọ̀ má ṣe yàwá ọmọ alálùbáríkà la fẹ́ o òdèrè ti dáyà Àrẹ̀mú o Àrẹ̀mú ti dọ̀kọ̀ òdèrè o ọba tó so àpapọ̀
máa ṣe bá ṣe ṣe látẹ̀yìn wá o. ọba tó so àpapọ̀ má ṣe ìyàwó ọmọ alálùbáríkà lámì tọrọ. òde ti dáyà rẹ̀ mú o àrẹ̀mú ti dọ́kọ̀ òde o ọba tó so àpapọ̀ má ṣe ìyàwó ọmọ alálùbáríkà láfẹ́ o. mama fi jó mi mama fi jó mi mama fi jó mi o mama fi jó mi iná ọmọ o màdá mama fi jó mi ọlọ́wọ́. mama fi jó mi mama fi jó mi mama fi jó mi mama fi jó mi ikú ọmọ o màdá mama fi jó mi. ààrẹ ọjọ́ kan ṣe wá dohun tọmọ ò lè jẹ́ kò lè sọ̀rọ̀ kò lajú débi tá a máa lògùn fún gúlégúlé lómi gúlégúlé lómi gúlégúlé lómi bí ẹni tọ́jọ́ ẹ̀ ti pé mi ò mẹ́ni tí mo ṣe ọlọ́run dákun gbèjà mi jẹ́ kọ́ ọmọ mi lálàáfíà má fọmọ pa mí lẹ́kún ọlọ́run má fi jó mi o. mama fi jó mi mama fi jó mi mama fi jó mi ikú ọmọ ò máa dá mama fi jó mi. ẹ kú ọ̀rọ̀ látòwúrọ̀ àbíàmọ́ òtítọ́ ẹ kú ọ̀rọ̀ látòwúrọ̀ àbíàmọ́ òtítọ́ ọba fún lálàáfíà ẹ̀fọ́ kan balẹ̀ ṣẹ́gbọ́ ọba fún lálàáfíà ẹ̀fọ́ kan balẹ̀ ṣẹ́gbọ́ àkọ́kọ́ ń tó yín bọ́tà fọmọ ìgànlẹ̀ jẹ́ ó àkọ́kọ́ ń tó yín bọ́tà fọmọ ìgànlẹ̀ jẹ́ ó mo ti gbìyànjú báyìí wẹ̀jẹ̀ ṣùgbọ́n kò papọ̀ mọ́ ṣá pé àtàbá rí bàbá ẹ̀jẹ̀ wọn papọ̀ mọ́ra wọn ṣẹ́gbọ́. mama fi jó mi mama fi jó mi mama fi jó mi mama fi jó mi ikú ọmọ ò máa dá mama fi jó mi. ẹ ló díẹ̀ má bọ̀ lọ́sibítù báyìí o torí wọ́n ní jẹ̀jẹ̀ fọ́mọ wa o even apá kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà lọ́sibítù lọ́wọ́lọ́wọ́ báyìí o. ṣó ti gbọ́ pọ́mọ ọ̀rẹ́ mi sì gbìn. Àrẹ̀mú. lọ ṣe wá bá wa lọ́sibítù níbí. Àrẹ̀mú. kí ló dé tó dákẹ́ tó wí nǹkan. Àrẹ̀mú. owó mi ò fèsì sọ̀rọ̀ mi o. Àrẹ̀mú. àmínà jọ má dá dúró jù o jẹ́ kó tètè lọ fọ́mọ ẹlẹ́jẹ̀ o. Kàfáyàtù wá ọmọ wo ló ń sọ o. wá wí ká gbọ́. ẹ àmínà ojú rẹ̀ ò fọ́ o etí rẹ̀ ò sì di alárẹ̀mú ni bàbá ọmọ mi tí mo bí. ojú rẹ̀ ò fọ́ o ṣebí kò etí fọ́ rẹ̀ o ò sì di. kò ṣáàdì alárẹ̀mú ni bàbá ọmọ mi tí mo bí. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò kọ̀ọ̀kan èmi máa yìn ẹ́ o Allah. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò kọ̀ọ̀kan èmi máa yìn ẹ́ o Allah. òbí rere Aminatu rẹ̀ o màmá Wálú àmọ̀ràn jíyàtú ní àyà àmọ̀já àmọ̀ pé àyà alájà o àmọ̀ pé àyà alájà o màmá mi olóríire onífojú sunkún ọmọ lọ́la aláwù onífojú sunkún ọmọ lọ́la Rasulu wájà wọn mọ̀ pé ìyá mi lọ́la mú ọmọ oníkú fún àìsẹ̀yìn oníkú fún àìsẹ̀yìn ẹ̀ bá mi ṣámi o. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò kọ̀ọ̀kan èmi máa yìn ẹ́ o Allah. mo dúpẹ́ fọláhùn mi ò ọba aláwù tó fi mí dára tó wù mí ò ṣe sàtìyà tó tún fi mí ṣáàrí dùnú fáwọn tó bí mi ẹyọ olólùfẹ́ mi ní tilé tókó tẹmọ́wó ra kẹsẹ̀ tí ó àwọ̀ orí wa iná nìtàn ọ̀wọ́ yìí lọ́la mú wọn mọ́ àbùdí ní tòlókun lọ́la aláwù àbùdí ní tọ́lọ́sàsẹ́ o àbùdí ní tọ́lọ́sàsẹ́ kẹrẹ́rẹ́ mú bọ̀ kẹ má gbé ṣáájú o lọ́la ọlọ́run. èmi máa dúpẹ́ èmi máa yìn ẹ́ o oore tó ṣe fún mi yóò kọ̀ọ̀kan èmi máa yìn ẹ́ o Allah. Alhaji Kasimu ọkọ̀ afusa láṣẹ Saf Petroleum Babola Délé Ọládélé mi Kasimu Sakiratu Kasimu Aminatu Kasimu àwọn ọmọ Alhaji Kasimu Elmani
kò má ní tán lọ́wọ́ àfis tó sálámì ọmọ àwọn.